Ẹ kú dédé ìwòyí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi. Orí ìkànnì Awalálèdè TV náà la wà. A ṣì wà nínú ìwé Ìjàpá tìrókò ọkọ Yáníbo, èyí tí a kọ láti ọwọ́ Ọlágòkè Òjó. Ìtàn tá a wá ń gbé yẹ̀wò nínú ìwé yìí, òun náà ni ìtàn Ìjàpá àti Àtíòro. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ìjàpá padà lọ sí ilé rẹ̀ pẹ̀lú ayọ̀, ṣùgbọ́n kò jẹ́ sọ ìdí ayọ̀ rẹ̀ fún ẹnikẹ́ni. Kì í ṣe nítorí pé ó fẹ́ mú àdéhùn rẹ̀ pé òun kò ní ṣe òfófó ṣẹ, ṣùgbọ́n nítorí ìwà ànìkànjọpọ́n rẹ̀ ni kò fi jẹ́ kí Yáníbo ìyàwó rẹ̀ pín nínú ìròyìn ayọ̀ tó bá pàdé lọ́dọ̀ Àtíòro. Nígbà tí ilẹ̀ ṣú tí ó sì di àkókò àti sùn, Ìjàpá kò jẹ́ dàbá àti sùn kí ó má bàa di pé ó sùn gbàgbé ara àkókò tí àkùkọ yóò kọ ní àfẹ̀mọ́júmọ́. Àìsùn ni Ìjàpá fi gbogbo òru náà ṣe. Èyí ya ìyàwó rẹ̀ lẹ́nu. Ó sì bi ọkọ rẹ̀ léèrè ìdí àìsùn yìí, ṣùgbọ́n kò sọ ìdí mìíràn fún un ju pé òun lo oògùn kan ni kò jẹ́ kí òun rí oorun sùn. Bí ó ti di ọ̀gànjọ́ òru ni Ìjàpá ti yọ́ jáde ní ilé tí ó sì fi orí lé ilé Àtíòro. Nígbà tí ó dé ẹ̀yìnkùlé Àtíòro, Ìjàpá bẹ̀rẹ̀ sí ní kọ kékéréǹké bí àkùkọ adìyẹ kí Àtíòro lè ṣe bí ilẹ̀ ti mọ́. Lẹ́yìn náà, Ìjàpá kan ilẹ̀kùn Àtíòro. Ó sì wí pé, ọ̀rẹ́ mi, irú oorun wo lò ń sùn tó bẹ́ẹ̀ tí o kò fi mọ̀ pé àkùkọ ti kọ? Nígbà tí Àtíòro bojú wo òde, ó sọ fún Ìjàpá pé ilẹ̀ kò tíì mọ́. Ó sì bẹ̀ ẹ́ pé kí ó jẹ́ kí àwọn ẹlẹ́mu máa lọ sí oko ẹmu. Nígbà náà ni kí ó padà wá. Nígbà tí Ìjàpá dé ilé rẹ̀, ó sa gbogbo àwọn akèǹgbè tí ó rí jọ. Ó fi okùn so wọ́n pọ̀, ó sì tún mú ọ̀nà ilé Àtíòro pọ̀n. Bí ó ti débẹ̀, ó bẹ̀rẹ̀ sí fi àwọn akèǹgbè náà lu ara wọn bí ìgbà tí àwọn ẹlẹ́mu bá so ọ̀pọ̀lọpọ̀ akèǹgbè mọ́ra lọ dá ẹmu ní oko. Kíá, ó ti lọ kó akèǹgbè sílẹ̀ ní ilé, ó sì tún mú orí lé ọ̀nà ilé Àtíòro. Ó sì ń ké ìbòsí pé kí ó jáde síta, ilẹ̀ ti mọ́. Àwọn olóko ẹmu ti ń lọ oko ẹmu, olódò sì ń lọ odò, kí ó tètè ṣe gírí. Àtíòro dáhùn wípé, áwù, Ìjàpá, ilẹ̀ kò tíì mọ́. Jẹ́ kí àwọn ẹlẹ́kọ̀ọ́ máa polówó ẹ̀kọ́. Nígbà náà ni ilẹ̀ yóò tó mọ́ láti lọ. Kí ni Ìjàpá gbọ́ èyí sí? Ó yára lọ sílé rẹ̀. Ó sì kó àwọn ewé ẹ̀kọ́ dà sínú agbọ̀n. Ó sì gbé e rù. Ó tún dorí kọ ilé Àtíòro. Bí ó ti dé ẹ̀yìnkùlé rẹ̀ ni ó ń polówó ẹ̀kọ́ pé, pábá ẹ̀kọ́ o. Nígbà tí ó ti polówó títí, ó tún sáré lọ gbé agbọ̀n jù sílẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀, ó tún ti padà dé ilé Àtíòro. Ó sì bẹ̀rẹ̀ sí í kànkùn tí ó sì ń wí pé, Àtíòro, aláṣejù ni ọ́. Bí a ó bá ṣe ni lóore, ẹ̀ẹ̀kan là á ṣe é. Àtíòro wá wòye pé bí òun kò bá dá Ìjàpá lóhùn lẹ́ẹ̀kan yìí, kò kọ̀ láti tú gbogbo àṣírí yìí síta, kí ó sì ṣe àkóbá fún òun. Báyìí ni Àtíòro fi ìrọ́jú múra, tí ó sì bọ́ sí òde bí ó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ kò tíì mọ́ tán. Ó bá Ìjàpá níbi tí ó ti jókòó góńgó ní ẹnu ọ̀nà, bí olówó tí kò ronú ọjọ́ ọ̀la, tí dóògò tí onígbèsè rẹ̀. Gẹ́gẹ́ bí ìlérí tí ó ṣe tẹ́lẹ̀, Àtíòro gbé Ìjàpá pọ̀n. Àwọn méjèèjì sì mórí lé oko ẹ̀yìn ọ̀pẹ. Oko náà sì jìnnà tó ìrìn odidi ọjọ́ méjì gbáko. Wọ́n sì ní láti fò odò ńlá kọjá lé ọ̀nà. Bí wọ́n ti ń lọ ní ọ̀nà ni Ìjàpá ń dàpárá lu Àtíòro, tí ó sì ń kìlọ̀ fún un pé kí ó pọn òun dáadáa, nítorí pé òun kò gbọdọ̀ jálulẹ̀ lẹ́yìn rẹ̀. Àtíòro fi ara mọ́ gbogbo ìwọ̀sí wọ̀nyí.
ṣùgbọ́n èyí tí ó wá burú jù níbẹ̀ ni pé fún odidi ọjọ́ méjì tí wọ́n fi rìn, ìjàpá yóò tọ̀ ní o, yóò tu itọ́ ni, yóò yàgbẹ́ ní o, yóò fọ́n ikùn ní o, ẹ̀yìn àti òro olóore rẹ̀ ni ó ti ń ṣe gbogbo rẹ̀. Kí a má fa ọ̀rọ̀ gùn lọ títí, ní ijọ́ kejì tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, wọ́n dé ibi tí wọ́n ń lọ. Báyìí, a dánu dúró lónìí, a ó máa tẹ̀síwájú ní ìgbà mìíràn. Ẹ má gbàgbé láti bá a subscribe sórí YouTube channel wa lórí Facebook àti lórí YouTube. Ẹ bá wa fi kọ́mẹ̀ntì tiyín náà sí abẹ́ ìwé yìí. Bóyá ẹ̀yin náà ti kàwé náà rí, tàbí ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́. Kí ni àríwísí tiyín? Ẹ bá wa fi sábẹ́ fọ́nrán yìí. Kó tó dìgbà mìíràn tá a máa pàdé, a ò ní fẹ́ lòmíràn ṣe wá o. Ire o, ó dàbọ̀.